small na no be say go carry tali wannan small ko tafi a hankali ba wai dole sai kai gudu nan ba ya ne ya kai dan iska ya go klambo an biya gaye ya kai ku tafi a hankali ku yi gudu a hankali ba ruwan gaya da gaye a tubaken ci kai da iska dole na zo ina neman ku maganka ba sannunku ba tali za ku je ku dauka ba ka tafi a hankali ba wai za ka je ka yi kada yin ka ni ka ga yara na yanka tsina ko Let's go. Well, bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ náà lèmi náà ṣe rí o. Ìyẹn kan ló fi sọwọ́ sí mi pé àwọn ológun ti jáde lórí ọ̀rọ̀ protest. Ṣé mọ̀ wípé ọjọ́ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtìgàtì eégún àti ró wọlé ìyẹn àti ró jáde. Kennedy tí mo fi sọ bẹ́ẹ̀ ò ní pé lọ́jọ́ Friday òun náà ni Chief Defence Officer bí ni wọ́n jáde síta wípé òun táwọn rí ní ọjọ́ tí protest bẹ̀rẹ̀ káwọn olùwọ́de ó fi mọ bẹ́ẹ̀ látàrí bíba dúkìá ìlú jẹ́ jíjalè fífọ́lé onílé fífọ́ ṣọ́ọ̀bù oríṣiríṣi nǹkan la rí. Mo rí woman nǹkan tó ń sunkún páwọn olùwọ́de wọ inú ilé òun wọ́n wọ yàrá òun gbogbo tí bẹ́ẹ̀ wọ́n kó wọ́n yíkó tí wọ́n yọ tv wọ́n gbé fíríjì lọ gbogbo tó wà nínú ilé ẹ̀ ni wọ́n tú gbogbo aṣọ báàgì ẹ̀ lẹ̀ wọ́n gbé báàgì lọ wọ́n kaṣọ tó ṣe é kó lọ. bẹ́ẹ̀ bá wá arábìnrin ọ̀hún náà kọ́lákọ́ ságbélò náà kì í solówó ẹ wá wò ó pàṣọ òun ni wọ́n rí kónú lé yìí any change tó bá kù lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbà lọ ó bọ́ síta ló ń sunkún. bákan náà ni mo rí máàlù kan náà tó ń rìkọ́ọ̀dù bí wọ́n ṣe ń fọ́ ṣọ́ọ̀bù ilé ògùn rẹ̀ chemist ògùn ẹ̀ gbogbo ẹ̀ ni màá ṣàfihàn. Ó wà very very insulting kò dáa rárá ló sọ wípé ilé ìtajà ògùn ni wọ́n ń fọ́ yìí o náà ti jálẹ̀kùn ẹ̀ yìí o pé gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ni wọ́n kó náà ti kó yìí o kọ̀ǹpútà ni o nǹkan tó ṣe é kó ń bẹ̀ ni gbogbo ẹ̀ ni wọ́n kó. Ló sọ wípé ntí protest máa ń bí ọmọ tí máa ń bí lélẹ́yìí pé kì í bímọ rí kò sọ́mọ rí nù bàn ẹ̀tù lọ́mọ rí ní àbájẹ́ àbáhàyá. Lóòótọ́ ọ̀nà tá a fi lè fẹ̀dùn ọkàn ẹni hàn síjọba kò yàtọ̀ sí protest. Bàbá protest wọ́n rò pé gbogbo nǹkan ní bá wa lára mu ṣùgbọ́n báwo ni protest wa ò ṣe ní di oníjàgídíjàgan. So ìgbà tí mo wá rí fídíò yẹn ni mo wá lọ mọ́ ọ̀rọ̀ tí ọ̀gá ológun sọ wípé bí wọ́n bá tẹ̀síwájú bó ṣe wáyé lọ́jọ́ Friday iléeṣẹ́ ológun ò ní mind láti gbé ìgbésẹ̀. So now Chief Defence Staff ọ̀gá Christopher Musa ó ní because báwọn èèyàn ṣe ń ba nǹkan ní ìlú jẹ́
ó máa dá wa padà sẹ́yìn ni kò ní mú wa lọ síwájú. Reason ni pé gbogbo tí wọ́n bàjẹ́ níjọba máa fẹ́ tún ṣe. Owó tó yẹ kí ìjọba ná lórí nǹkan míì ni wọ́n máa padà ná sórí nǹkan táwọn èèyàn yìí ń bàjẹ́. Síbẹ̀ ń rí protest ẹ̀ ń rí èèyàn tó ń protest tó lọ ń gé kí lorúkọ ẹ̀ traffic light tí wọ́n lọ ń fọ́ gbogbo ẹ̀ tó ń ba gbogbo nǹkan jẹ́. Ẹ ti mọ̀ wípé irin hàn náà pọ̀ láàrin àwọn èèyàn. Nǹkan pè ní protest ní ká fẹ̀rònú ẹni hàn síjọba, ká àdírẹ́sì government, ká àdírẹ́sì àwọn èèyàn tá a jọ ń protest, ká jẹ́ kí wọ́n mọ reason and purpose tá a fi jáde. Nǹkan pè ní protest nìyẹn. Ká dẹ̀ fi request wa sọ́wọ́ síjọba. Gómìnà là ń bá sọ̀rọ̀ ni o, ìjọba àpapọ̀ là ń bá sọ̀rọ̀ ni o, n tá a fẹ́ lélẹ́yìí. Nǹkan pè ní protest nìyẹn. Then àwọn ẹni tó sọ̀rọ̀ dandan ni kó retí èsì. Bàbá ti wá sọ̀rọ̀ tiwa sílẹ̀ ká wá expect ká máa dúró dìgbà tí àwọn tá a sọ̀rọ̀ fún tí wọ́n fún alẹ́ sí. Gẹ́gẹ́ bí ààrẹ, gẹ́gẹ́ bí gómìnà, èyíkéyìí tá a bá dojú protest kọ́ ń bẹ̀ ni because constitutional right wa ni láti mú un tó gun, láti mú un tọ́. Bí yàbá ń jẹ wá tán bílí pé kò ìyà ò jẹ wá, ká jẹ́ kán mọ̀. Tí nǹkan bá ṣe wá tí wọ́n ṣe bí ẹni pé wọn ò fìlẹ̀, ká sọ fún wọn. Tán bá ń ṣì wá darí, ká correct wọn. Tílù ọ̀bá dáa, tí nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ, ká pè wọ́n ṣàkíyèsí. Is our constitutional right. Ṣùgbọ́n tá a bá ti mólè jíjà mọ́, ó ti ń kú òní nǹkan tá ń béèrè fún. Tó bá ti mú là ń bà nǹkan ní jẹ́ because gbogbo àwọn nǹkan tá ń bàjẹ́ yìí ìjọba kọ́ ló máa fi ilé ẹ̀. Ìjọba ní ọ̀nà owó wa náà máa ná. Ṣé Tinubu kówó dá sọ̀rọ̀ kínní? Ìbínú owó tá a bá pa náà ni ó ti ná. Gbogbo tí protest yìí bá dálẹ̀ ìjọba ní ó kó, owó ìlú ni ó fi kó, kì í ṣe personal money wọn. Àwọn nǹkan tó yẹ ká fi sọ́wọ́ àlàáfíà tá a bá ti fẹ́ protest lélẹ́yìí. Sòfàtà láwọn tó ń lead wa, ká gbọ́ràn sáwọn tó ń lead wa lẹ́nu. Ẹ má débẹ̀ yẹn, ẹ má débẹ̀, ẹ má lọ bí, ẹ má lọ bẹ̀. So ìyẹn jẹ́ kó kí n wò pé ṣé lóòótọ́ ni iléeṣẹ́ ológun ti rán àyàn jáde. Ẹ̀yin náà wò bá ń ṣe pọ̀ bí èrùn, ẹ wò bá ń ṣe sùpọ̀ bí ikán. Ẹ gbọ́rọ̀ lẹ́nu máàlù tó ní wọ́n fọ́ ṣọ́ọ̀pù òun. Kẹ́ ẹ mọ̀ wípé àwa náà la tó ń ṣèkà fúnra wa, àwa aláìní náà la tó ń ní aláìní lára. Because woman tán wọnú ilé ẹ̀ yẹn ó possible kó má ti mọ̀ tó fẹ́ jẹ́ ńjọ́ yẹn. Tán kó nǹkan ní ẹ̀, ṣèjọba ló rà fún ni, ṣé gọ́fúnà ló rà fún ni àbí Tinubu ló rà fún? Máa tán fọ́ ṣọ́ọ̀bù ẹ̀, gbogbo àwọn tán ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ tán fọ́, ṣé gọ́ọ̀mẹ̀ntì ló rà fún wọn ni, ṣé òun ló rò oògùn fún ni, ló ṣí ṣọ́ọ̀bù fún wọn ni? Ṣèjọba ni ó wá ra padà? Because bá a ṣe ń ronú kò fi gbogbo ara yé mi láwọn àkókò kan. Ẹ̀yin náà ìwà àwọn sọ́jà bí wọ́n ṣe pọ̀ bí iná gún, ẹ wò padà. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń lò. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kọ̀ sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis,
ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákọ̀ ara á máa tá ẹ̀pọ̀ sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ̀pọ̀ sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún èèyàn ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ yẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ̀ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́yìn ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033303477 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gbódúọ̀mù yájẹ̀bù ẹlòmíì apákan rẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeé ṣe kó jẹ́ asthma ni ó ṣeé ṣe kó jẹ́ bronchitis ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ gbódúọ̀mù last bus stop yín ni pẹ̀lú agbára ọlọ́run remember if it is not Godwell it can never be like Godwell. I used to tell you health is something to be treasured. Ire o. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yìí wá cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gààrí epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lẹ́kẹ̀tẹ́ntẹ́ àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yẹn wá láàyò láti port ọwọ́ kan ní MDT á clear
clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. product sourcing ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT clearing freight and logistics. akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn. ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ nínú ilé-iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +16472895364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Inna lillahi wa inna ilaihi raji'un. Inna lillahi wa inna ilaihi raji'un. Sun fasa mun pharmacy, sun fasa mana shaguna, sun fasa sheshe gaba kidaya shagunan sun fafasa mana. They have destroyed my pharmacy. They have looted everything. Inna lillahi wa inna ilaihi raji'un. Inna lillahi wa inna ilaihi raji'un. Inna lillahi wa inna ilaihi raji'un. That is my pharmacy, HK Pharmacy. They have destroyed it. They have broken into, packed everything, the computers and everything. Inna lillahi wa inna ilayhi raji'un. Inna lillahi wa inna ilayhi raji'un. Inna lillahi wa inna ilayhi raji'un. This is what you get from such protests carried out by criminals. What we have here are criminals. They are not patriotic Nigerians. This is what you get from such protests. That's Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Small na no be say you go carry tally. wannan small Ka ba hankali ba wai dole sai kai gudu din ba. Ya ne? Ya kai da iska. Ya go plan ko. an biya gaye Ya. Kai ku tafi hankali ku yi gudu hankali. Na zo na neman ku bakan ka ba. Sannun ku. Ba tali za ku je ku dauka ba, ka tafi a hankali ba wai za ka je ka yi. Ni ka ga yana na yanka tuna ko.
number one mo rí pé ẹ̀rí fídíò tí máà tó ń pariwo pé pharmacy ni wọ́n ń bàjẹ́ yẹn pé gbogbo ẹ̀ ni wọ́n ti loot. ó sọ pé àwọn èèyàn báyìí ló máa ń ṣe protest. irọ́ àwọn èèyàn gidi wà nínú protest tí wọ́n ní good intention nínú protest. àwọn jàǹdùkú ló máa ń pọ̀ ní àwọn àkókò kan ṣùgbọ́n ní south west lọ́tẹ̀ yìí àwọn jàǹdùkú ò tó nǹkan torí wọ́ní àti ìmúrasílẹ̀ ṣùgbọ́n ní north ẹ gbọ́dọ̀ expect something similar. Kennedy wọn ò kàwé wọn ò níyè nú búgàṣì lásán ni wọ́n gbọ́ góò lásán wọ́n gbọ́ wọn ò gbọ́ kọ́ mọ́ ẹ lọ lásán wọ́n gbọ́ ẹ máa bọ̀ ó ti tó wọn àgbọ́ yẹn mọ́. And again kò sẹ́ni tó ń direct àwọn kò sí leader ibi tó wù wọ́n ni wọ́n ń wọ̀ wọ́n kàn fọ́n sí gbòòrò náà ni wọ́n rí gẹ́gẹ́ bí avenue láti jí nǹkan ní nǹkan láti fọ́lé onílé láti fọ́ ṣọ́ọ̀bù láti kó nǹkan tí wọ́n jẹ because lókè ọ̀yà alimọ́njèrè lọ́pọ̀ ń bẹ̀. ẹ máa béèrè wípé sáwọn gómìnà wọn ò gba location ni kí náà fa location sí. As far as I'm concerned lórílẹ̀‐èdè Nàìjíríà kò yẹ ká rí iléèwé tí pàánù rẹ̀ ọjà ó wà very very embarrassing. So ní north wọn kì í kàwé wọn ò lóye wọn jẹ́ kán nímọ̀ kán má bàa béèrè ẹ̀tọ́ wọn. That is number one. Secondly wọ́n bímọ jọ bí yíndéyíndéní wọ́n kàn bímọ lẹ̀ bí ẹ̀dá láì nítọ́jú láì sólùwò anùmọ̀dárò ni wọ́n síbi oníke ìyá àti bàbá pọ̀ wọ́n lẹ̀ wọ́n kàn yé wọ́n lẹ̀ lọ́pọ̀ ra yanturu láì bọ́ láì tọ́jú. So àwọn náà wà nínú ẹni tó ń di ẹ̀bi àìdá lóru ìjọba because ńgbà tó bímọ kalẹ̀ dandan ní kò tọ́ nǹkan ẹ̀ ọ̀tọ̀ ní pé nǹkan wọn everybody nìyẹn kàn ọ̀tọ̀ ní pé petrol ló wọn everybody nìyẹn kàn ṣùgbọ́n every day day in day out ni wọ́n ń pollute south west ni wọ́n ń kó ọmọ wọn wọlé bí mọ́tò kó tòmátò wà lásán wá ọ̀pọ̀lọpọ̀ haúsá fúlàní ní ọ̀tẹ̀lẹ̀ ilé tí ń kó ṣùgbọ́ wọn ó jókòó sórí ẹ̀ rẹpẹtẹ ilé tí ń kálùbọ́sà bọ̀ wọn ó jókòó sórí ẹ̀ rẹpẹtẹ ilé tí ń kẹwàá bọ̀ tí ń kélùbọ́ bọ̀ wọn ó jókòó sórí ẹ̀ rẹpẹtẹ wọn ó dìdìdì wọn ó di alùpùpù ọ̀kadà ilẹ̀ Yorùbá ni wọ́n ń bọ̀ so tàwa ni ó sọ fún ọ pé kán má bímọ bó ṣe wà lókè ọ̀yà nìyẹn ń ló jẹ́ kí àwọn tó ń fọ́lé fọ́ṣọ́ọ̀bù kí wọ́n pọ̀ ńbẹ̀ nínú protest eléyìí tó wáyé yìí ìyẹn náà dẹ̀ ló fà á tí àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan fi kónílé ó gbélé síta lo and behold wọn ò wòfin kónílé ó gbélé àwọn kan tún bẹ́ẹ̀ ta lẹ́yìn kónílé ó gbélé ṣùgbọ́n pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n tán jí kó òróró rẹpẹtẹ gbogbo ẹ̀ ní àwọn ọlọ́pàá gbà lọ wọn kì í sáwọn tó fọ́n jáde tán fọ́ kẹ́míìsì o àwọn tó lọ fọ́lé iṣẹ́ tó lọ fọ́lé ìjọba tí wọ́n kó nǹkan bẹ̀ ni o wọ́n yẹn làwọn ọlọ́pàá rí mú mélòó lè fẹ́ sà nínú àwọn eléyìí then lórí tàwọn sọ́jà tí arí tí wọ́n táwọn náà pọ̀ bí ọmọ náà gún tí wọ́n ń tú jáde bí èrùn lọ́kàn mi pẹ̀lú ojú òye mi mo rí pé propaganda ni àkọ́kọ́ ni pé ó lè jẹ́ old video ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn yẹn ò torí protesters jáde bí ìgbà tí wọ́n ń ṣe morning jogging ni morning jogging ìgbà táwa náà ṣe máa ń wọ̀ ńgbà yẹn àti àṣe dáadáa Hunde sanunde haiki ya ya hu ya ya hunde sanunde haiki ya ya hu ya hunde sanunde haiki ya ya hu ya ya that soldier dey for war ya ya hu ya ya that police dey for barrack ya ya hu ya ya that mobile dey for riot ya ya hu ya ya that custom dey for border ya ya hu ya ya hunde sanunde haiki ya ya hu ya hunde sanunde haiki ya ya hu ya ya that soldier dey for war ya ya hu ya ya that police dey for barrack ya ya hu ya ya that mobile
mobile dey for rayo yaya ho yaya that custom dey for border yaya ho yaya that man o war dey for action yaya ho yaya hunde sanunde haiki ho ya hunde sanunde haiki yaya ho yaya hunde sanunde haiki ya. So to the best of my knowledge money jogging ni wọ́n ń ṣe. So kò sí káyà sókè fáwọn tá à ń ṣe protest. Mo mọ̀ wípé ó possible kẹ́yìn náà bá fídíò yẹn pàdé ló jẹ́ kí n tètè wá rẹ́bùrú ẹ̀ wípé kì í ṣe nǹkan tí ọ̀gá iléeṣẹ́ ológun sọ ni wọ́n ti gbé gbèsè lé lórí o. Tí wọ́n bá máa jáde ó dìgbà tí ó bá di wàhálà tá a dẹ̀ gbàdúrà kó di wàhálà lélẹ̀ tó jẹ́ pé tápá àwọn ọlọ́pàá ọ̀bá ka lológun tó lẹ́tọ̀ọ́ láti jáde. Bólógun bá wá lẹ́tọ̀ọ́ láti jáde tán bá fẹ́ ṣe dáadáa kì í ṣe kí wọ́n kọjú ìbọn sí wa, kí wọ́n ran ọlọ́pàá lọ́wọ́ láti arrest àwọn èèyàn, kí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n fojú winá òfin. Ntí ológun lè jáde fún nìyẹn, kì í ṣe àfẹ́ situation ti 2020 ní Lekki Toll Gate àfẹ́. And again àwa tá ń protest ẹ jẹ́ ká take it easy, kò sẹ́ni tí yóò support justice for anybody o. Ẹ jẹ́ ibi tí wọ́n bá fẹ́ lẹ́mọ̀ sọ́sọ́ ní kẹ́ ẹ jẹ́ kó sọ, ibi tó yẹ ká jókòó sí ní ká jókòó sí, ibi tó yẹ ká dúró sí ní ká dúró sí, ibi tá a bá ti ń protest ní ká jẹ́ ó mọ́, ká má jẹ́ kéṣù ó gbére irú wá débi tá a lọ́ mọ́ fọ́ báǹkì, tá a mọ̀ fọ́ ATM machine, tá a mọ̀ fọ́ ṣọ́ọ̀bù tàbí tá a mọ̀ dáná sunlé, tá a mọ̀ dáná sun mọ́tò. Tí ó bá ti sí yẹn ń bẹ̀ ológun ò ní wà o, because any government ló máa fọkàn sí bí ẹni pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ òun, kò dẹ̀ sẹ́ni tí ó lajú lẹ̀ kí wọ́n gbàjọba lọ́wọ́ ẹ̀. Ntọ́ bá gbà lèyàn o. Mo gbọ́ ngbà tárábìnrin kan sọ̀rọ̀ òpònú lẹ́nu pé ntọ́ ṣẹlẹ̀ ní Sri Lanka ó yẹ kó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Sri Lanka nìyẹn, Sri Lanka yàtọ̀ sí Nàìjíríà. So gbogbo àwọn yẹn a mọ àjẹ́ndà wọn náà ni wípé èèyàn wọn ò wọlé, wọ́n dẹ̀ fẹ́ kí ìjọba ó kò lọ́wọ́ ẹni tó wà. Ìyẹn kọ́ ni solution. Ẹnìkan ti wà ń bẹ̀, ẹnìyẹn ni kò ṣe ń tá a fẹ́ fún wa. Bí ó bá wá ṣe ń tá a fẹ́ fún wa pàṣán bẹ́ẹ̀ lẹ̀ láti ná anybody tó bá kọjá yìí ẹ̀, because ọdún mẹ́rin wọn ó ní tí ń yọ kù nínú ìgbésí ayé tiwa náà. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Sọ́jà ò jáde nítorí ẹnìkankan o. Àwọn sọ́jà tèmi ń wò yẹn o wọ́n ń ṣe morning jogging ni, wọ́n ń ṣe morning jogging ni, wọ́n kàn ń jáde dára wọn nùdùn dára wọn lára yá. Ẹ rí i pé gbogbo wọn di àmọ́ra, wọn di nǹkan ogun bọ́n ṣe ń gbé sáré nìyẹn. Àwa náà ti ṣerú ẹ̀rí ní máa ń nowó ntí ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n fi bọ́ sáàrin ìlú Ọlọ́run ní jẹ́ kárí. God bless you all. Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò mo ń palẹ̀ mọ́ náà nù lágbára Ọlọ́run. Ní gbọ́bí sí ẹ̀ ní gbọ́bí sí mi àti mi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko live Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV, Authentic Yoruba TV. Ṣé ẹ ti láǹfààní láti bá mi pàdé pẹ̀lú Councilor Arena bí ta ti ń cancel àwọn èèyàn. Ẹ darapọ̀ mọ́ mi lórí Idan Promax TV. Ẹ máa wà thrilled, ẹ dẹ̀ máa wà surprised pẹ̀lú nǹkan tí ẹ máa bá ń bẹ̀. Ẹ já darapọ̀ lágbára Ọlọ́run. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Títí ìgbà mi tájọ pàdé mo ní gbọ́ bí sí ẹ̀ ní gbọ́ bí sí mi àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dégbéra. Ó dàárọ̀ òun rè lásán báyìí gàrí o. Ilé tìyá Àkàndá mò ń relé mi o, ilé mọ̀ ìyá ìyẹrú ọ̀kìn mo ti ń lọ, dáadé àmọ́ mi Alákàndá ní dágbére, bọ̀dá and sister ó tún dọ́jọ́ mi rìn o báyìí gàrí o.